káró ń wí ó mà ṣe o àwọn tó fẹ́ jẹ́ kí n kọlù nílùú Ògbómọ̀ṣọ́ yẹn alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á máa bínú sí ẹ o torí pé ó béèrè question ni tí ó rí pé níwájú ibi tó kọ yẹn ó fi question mark síbẹ̀ òun ló máa wá jẹ́ kémi náà bá bi question wọlé kí n tó tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ẹnu mi kí n tó túlẹ̀ fún ẹ Karo ń wí Media TV jẹ́ kí n wá bi ẹ́ léèrè ìbéèrè yìí ṣé kò sí àwọn àgbà tó ní làákàyè nínú ìlú yín Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí ìmáàmù wa ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara II bàbá wa Alhaji Monsuru Ejide bàbá wa Alhaji Dr. Saka Balogun bàbá wa Senator Ayọ̀ Adéṣeun àti àwọn blogger àti àwọn bẹ́ẹ̀ tó jẹ́ egun tiwa l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní làákàyè tí wọ́n ní ọpọlọ yàtọ̀ sọ́wọ́n tí mo dárúkọ yẹn ṣé kò sí àwọn tó ní làákàyè nínú ìlú yín tó lè jẹ́ kí rúkèrúdò tó ń ṣẹlẹ̀ nínú ìlú yín tí ó jẹ́ kó mi àlàáfíà kó wà nílùú yín tí ó jẹ́ kẹ́ ẹ ní sinmi lọ́sàn-án àti láàárọ̀ tí ó jẹ́ kí ẹ gbá ìtọ́ ara yín gámì ṣé kò sí àgbàlagbà tó ní làákàyè tó lè yanjú gbogbo wàhálà yẹn ni láti ọ̀dọ̀ olórí yín lọ́dọ̀ ẹni tó gbẹ̀yìn. béèyàn bá sọ̀kò sórí òrùlé olórùlé kò wá ní dìgbà tí páànù ilé ẹni yẹn bá jò kó tó sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ìkàn ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Karo ń wí Media TV ló jẹ́ kí n ti ọ̀pá bọ́ọ̀lù o torí pé ó tún sọ̀kò sórí òrùlé páànù ilé wa ò wà gbọ́dọ̀ jò ká tó wá dá sí i. tẹ́ bá máa wá bínú ẹ bínú a jẹ́ pé ẹ ti róhun ẹbọ nìyẹn o ẹ mú Karo ń wí kẹ́ ẹ lọ fi rúbọ torí pé òun ló jẹ́ kí ọ̀rọ̀ burúkú kó jáde lẹ́nu wá sí yín ẹ̀yin náà lọ́rọ̀ ọ̀rọ̀ mélòó ni wọ́n sọ sí àwọn ará Abẹ́òkúta tí wọ́n dáhùn rí inú mi wá dùn pé àwọn tó dáhùn yìí àáfàá ni wọ́n àáfàá tó lámìlaka nílùú Abẹ́òkúta ìjẹ́wọ́ òlì àwọn tí wọ́n ń jẹ́ kó máa súnmọ́ wọn l'Ògbómọ̀ṣọ́ yẹn tí wọ́n ń ká ìkúnpà ọmọ olúwa ṣáà ní àṣà lè tánù kìnnìkan ọmọ wípé láti kékeré tí wọ́n ti bí ẹ òun ló ti gbórí ìbú wá sí ilé ayé ṣé kékeré lórí ẹ tóbi ni ẹni tí ẹ̀fọ́rí ìtúlu tó bá ṣe ní kékeré brain tumor tó bá dà láàmú kékeré kò lè ní ọpọlọ torí pé tẹ́ni ẹ bá tiẹ̀ wà láyé inú ọpọlọ ẹ̀ 100% 90% ti máa flush dànù látara wípé nǹkan funfun tó ń jáde nímú ẹ tó ń jáde létí ẹ tó ń jáde lẹ́nu ẹ ó ti jẹ́ kí gbogbo ọpọlọ ẹ kó yọ dànù tani brain tumor máa ṣe tọpọlọ ò ní bẹ́tí ẹ̀ jáde tani brain tumor máa ṣe tọpọlọ ò ní bámú ẹ̀ jáde. ìwọ ló kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ báwọn lára tẹ́ bá fẹ́ jẹ́ kí ìlú yín kó tọ̀rọ̀ l'Ògbómọ̀ṣọ́ ẹ mú Karo ń wí kẹ́ ẹ fi ṣètùtù ẹ bọ́ torí pé irú Karo ń wí kò gbọ́dọ̀ sí lùlù a máa kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ báyìí lára ká dáa fún ẹ ìwọ mú òfò ọmú àdánù Karo ń wí Media TV. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Media ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro Ọ̀rọ̀ ní Media lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Media lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Media lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Media ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ ẹ bá like ẹ bá comment kẹsì bá share àwọn fọ́nrán wa yìí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé
tí àwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ àti sọ̀rọ̀ lé orí àwọn nǹkan yẹn ó máa ń jẹ́ kí a kọlu àwọn èèyàn tó pọ̀. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí, a máa kọlu àwọn èèyàn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. A ó wá yànnàná àwọn kan pé àwọn tí a dárúkọ yìí o, wọn ò sí lára àwọn tí à ń báwí nínú ìlú yẹn. Ọmọ òfò kan wà ní ìlú Ògbómọ̀ṣọ́ tó lọ kọ ìkọkúkọ lórí àwọn bàbá wa, àwọn àgbàlagbà wa ní ìlú Ẹ̀gbá. Karunwi Media TV nílùú Ògbómọ̀ṣọ́, ṣé ẹ mọ̀ pé lálàkọ́kọ́ mo sọ wípé a máa kọlu àwọn àgbàlagbà kan ń bẹ̀. Àwọn àgbàlagbà tá a máa kọlu ń bẹ̀ tẹ́ bá fẹ́ bínú, Karunwi Media TV òun ni kẹ́ ẹ kọlù padà, torí òun ló sọ̀kò sí orí òrùlé wa ní Abẹ́òkúta, pàápàá jùlọ orí òrùlé àwọn bàbá wa, àwọn ìyá wa. Kò wá yẹ kó dìgbà tí páànù ilé wa bá ń jò ká tó sọ̀rọ̀. Karunwi Media TV, ẹ rí i pé bí àwọn kan bá ń sọ̀rọ̀ sílùú Abẹ́òkúta, pàápàá jùlọ Ẹ̀gbá wa ní tó jẹ́ Ẹ̀gbá Láké, àwọn àgbàlagbà wa, àwọn àáfàá wa, àwọn wòlíì wa, wọn kì í máa ń dáhùn, torí pé ìlú Ẹ̀gbá ó máa ń gbanimọ́ra. Tí ìlú Ẹ̀gbá wa kò bá gbanimọ́ra, báwo ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ìsìn Sheikh Dr. Toliya Yunusa Olúṣínà Ayílára II, báwo ló ṣe máa jẹ ìmáàmù nílùú Ìpòró ní Abẹ́òkúta? Òun ló yẹ kó o fi mọ̀ pé Ẹ̀gbá máa ń gbanimọ́ra o, Ẹ̀gbá kì í tani dànù. Òun mo ṣe wá sọ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó máa ta bálé o, ó máa ta bá oko ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìlú Abẹ́òkúta, ìlú tí kì í ya mùsùlùmí sọ́tọ̀ sí kìrìsìtẹ́nì, ìlú tí kìrìsìtẹ́nì kì í ya mùsùlùmí sọ́tọ̀ wípé àwa kì í ṣe mùsùlùmí o, tàbí kó mùsùlùmí sọ pé àwa kì í ṣe kìrìsìtẹ́nì o. Ìlú tá a ti ń bára wa ṣe, ìlú tí ìṣọ̀kan wà, ìlú tí ọ̀tẹ̀ ò lè wọ bẹ́ẹ̀ kó dúró. Òun ni ìlú Abẹ́òkúta, òun ni Ẹ̀gbá wa, Ẹ̀gbá Láké. Ó wá kọ síbẹ̀ pé ṣé kò sí ẹni tó ní làákàyè, ṣé kò sí ẹni tó lọ́pọlọ mọ́, òní ṣé kò sí àgbàlagbà nílùú Abẹ́òkúta mọ́. Karunwi, ó mà ṣe o. Àwọn tó fẹ́ jẹ́ kí n kọlù nílùú Ògbómọ̀ṣọ́ yẹn, alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á máa bínú sí ẹ o, torí pé ó béèrè question ni. Tí ó rí pé níwájú ibi tó kọ yẹn ó fi question mark síbẹ̀, òun ló máa wá jẹ́ kémi náà bá bi question wọlé kí n tó tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ẹnu mi, kí n tó túlẹ̀ fún ẹ. Karunwi Media TV, jẹ́ kí n wá bi ẹ́ léèrè ìbéèrè yìí. Ṣé kò sí àwọn àgbà tó ní làákàyè nínú ìlú yín Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí ìmáàmù wa, ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliya Yunusa Ayílára II, bàbá wa Alhaji Monsuru Ejide, bàbá wa Alhaji Dr. Saka Balogun, bàbá wa Senator Ayọ̀ Adéṣeun, àti àwọn blọ́gà àti àwọn bẹ́ẹ̀ 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 tó jẹ́ egun tiwa l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní làákàyè, tí wọ́n ní ọpọlọ. Yàtọ̀ sọ́wọ́n tí mo dárúkọ yẹn, ṣé kò sí àwọn tó ní làákàyè nínú ìlú yín tó lè jẹ́ kí rúkèrúdò tó ń ṣẹlẹ̀ nínú ìlú yín, tí ó jẹ́ kó mi àlàáfíà kó wà nílùú yín, tí ó jẹ́ kẹ́ ẹ ní sinmi lọ́sàn-án àti láàárọ̀, tí ó jẹ́ kí ẹ gbá ìtọ́ ara yín dámì? Ṣé kò sí àgbàlagbà tó ní làákàyè tó lè yanjú gbogbo wàhálà yẹn ni, láti ọ̀dọ̀ olórí yín lọ́dọ̀ ẹni tó gbẹ̀yìn?
torí ẹ̀ mo ṣe sọ síwájú wípé ó máa jẹ́ kí n kọlu àwọn tí ò yẹ kí n kọlu o. mo pa lówe lẹ́ẹ̀kan pé béèyàn bá sọ̀kò sórí òrùlé olórùlé kò wá ní dìgbà tí páànù ilé ẹni yẹn bá jò kó tó sọ̀rọ̀. ẹ̀yin àgbàlagbà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ìkàn ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́, Karo-Onwi Media TV ló jẹ́ kí n ti ọ̀pá bọ́ọ̀lù o, torí pé ó tún sọ̀kò sórí òrùlé páànù ilé wa ò wà gbọ́dọ̀ jò ká tó wá dá sí. àwọn kan dídìrín kan nílùú yín bẹ̀ wọ́n lè máa sọ pé kí ló kan òkodoro ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí, ṣebí mùsùlùmí ni ó sọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ ni mùsùlùmí ló sọ̀rọ̀ sí, ṣùgbọ́n nílùú Abẹ́òkúta a ò kára ara sí pé àwọn kan wà o mùsùlùmí ni wọ́n, àwọn kan wà o kìrìsìtẹ́nì ni wọ́n. tó o bá sọ̀rọ̀ sí mùsùlùmí, kìrìsìtẹ́nì àdá ẹ lóhùn níwọ̀n ìgbà tó jẹ́ wípé ọmọ Abẹ́òkúta ni, níwọ̀n ìgbà tó jẹ́ wípé àgbà ni nílùú Abẹ́òkúta, níwọ̀n ìgbà tó jẹ́ wípé ẹni tó láàmìlaka ni, níwọ̀n ìgbà tó jẹ́ wípé ẹni tí ò fẹ́ jẹ́ kí ìlú Ẹ̀gbá kó dàrú ni. bẹ́ẹ̀ náà ló rí sọ́dọ̀ àwa kìrìsìtẹ́nì. mùsùlùmí á jáde á gbèjà yìí pé àà o kìrìsìtẹ́nì tẹ́ ń bá wí yẹn, kìrìsìtẹ́nì tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ sí yẹn kì í ṣe ẹni tẹ́ ẹ lè sọ̀rọ̀ sí. òun mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan pé àwa kì í yára wa o, bẹ́yìn ṣe ń yára yín nílùú Ògbómọ̀ṣọ́ pé èmi ni ti Apollo, èmi ni ti Paul o, èmi ni kírísítẹ́nì, èmi ni mùsùlùmí. àtẹ̀tù wá gbọ́ pé láàrin ìra yín síra yín bẹ́ẹ̀ ẹ̀ tún jẹra yín lẹ́sẹ̀, ẹ̀ tún gbé fìtínà dé sáàrin ìra yín. àwa kì í ṣe bẹ́ẹ̀ l'Abẹ́òkúta. ó ti ọ̀pá bọ́ọ̀lù, ó di dandan kó o gbóhùn àwọ̀ ewúrẹ́ o. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ má bínú o, Karo-Onwi Media TV ló jẹ́ kọ́rọ̀ bọ́, ló jẹ́ kí n bọ́hùn. tẹ́ bá máa wá bínú ẹ bínú, a jẹ́ pé ẹ ti róhun ẹbọ nìyẹn o. ẹ mú Karo-Onwi kẹ́ ẹ lọ́ọ́ fi rúbọ, torí pé òun ló jẹ́ kí ọ̀rọ̀ burúkú kó jáde lẹ́nu wá sí yín. ẹ̀yin náà lọ́rọ̀ ọ̀rọ̀ mélòó ni wọ́n sọ sí àwọn ará Abẹ́òkúta tí wọ́n dáhùn rí. inú mi wá dùn pé àwọn tó dáhùn yìí àáfàá ni wọ́n, àáfàá tó lámìlaka nílùú Abẹ́òkúta, ìjẹ́wọ́ tó dáhùn. inú mi dùn torí pé Abẹ́òkúta ti tutù jù tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn tí ò yẹ kó máa wọ̀lọ̀, àwọn tí ò yẹ kó máa sọ̀rọ̀, àwọn tí ò yẹ kó máa tẹ ìfọwọ́kọ̀yẹ̀ lára níbi ọ̀rọ̀ sísọ, torí pé wọ́n ti rí pé àtúntì yẹn wọ́n fẹ́ máa lo afẹ́níhùn yẹn sí wa lára pé ọ̀kún ń fẹ́ wàhálà nílùú Abẹ́òkúta, wọn ò lágbájá nílùú Abẹ́òkúta. bẹ́ẹ̀ lórí, ṣùgbọ́n láyé àtijọ́ nìyẹn kò rí bẹ́ẹ̀ mọ́. Karo-Onwi Media TV, èèyàn kì í fi ilé ẹ̀ sílẹ̀ kó lọ máa mú pólífìlà kó máa fi lọ pàánù ilé onílé o. ìlú yín ń jò, ìlú yín ò tò látọ̀dọ̀ olórí yín dọ́dọ̀ ọmọ ẹ̀yìn yín, ìlú yín ò dùn, wàhálà ń ṣẹlẹ̀ nílùú yín, àárín yín ò tò. láàrin mùsùlùmí sí mùsùlùmí àárín yín ò tò, láàrin kìrìsìtẹ́nì sí kìrìsìtẹ́nì àárín yín ò tò. ṣé a ò gbọ́ ẹ̀yin àwọn tó pera wọn ní kìrìsìtẹ́nì náà tí wọ́n ń da gbogbo ìlú yín rú wá sí ọ̀dọ̀ ẹ̀yin mùsùlùmí? ṣebí kọ́nù wọn ló lọ ní ìdí wọn lọ tọ́lọ onífìlà pupa, ṣebí àárí bó ṣe yẹ̀yẹ́, àárí picture bó ṣe post ẹ̀ sí online. òjíṣẹ́ Ọlọ́run náà nìyẹn. àbọ̀dọ̀ olórí yín tó ń da gbogbo òlúrú ṣé òjíṣẹ́ Ọlọ́run náà ni wọ́n? ọ̀dọ̀ olórí yín tẹ́ pé wọ́n bẹ̀bẹ̀ tí kò gbọ́ ṣé òjíṣẹ́ Ọlọ́run? ó mọ̀ yìí pé gbogbo ara yín nílùú Ògbómọ̀ṣọ́ yẹn òun ni nǹkan tí ò da ló kún sí. ẹ fi gbogbo ara ṣe gbò, àdá àjìná l'Ògbómọ̀ṣọ́, ẹ wá fẹ́ máa yẹnu sí ẹnìkan tó fi ẹsẹ̀ gbògiri tí ó giri kan rárá lára báyìí. orí yín kò pé. àwọn tí wọ́n ń jẹ́ kó máa súnmọ́ wọn l'Ògbómọ̀ṣọ́ yẹn tí wọ́n ń ká ìkúnpà ọmọ Olúwa ṣáà ní àṣà lè tánù kìnnìkan ọmọ wípé láti kékeré tí wọ́n ti bí ẹ òun ló ti gbórí ìbú wá sí ilé ayé. ṣé kékeré lórí ẹ tóbi ni? ẹni tí ẹ̀fọ́rí ìtúlu tó bá ṣe ní kékeré, brain tumor tó bá dà láàmú kékeré kò lè ní ọpọlọ, torí pé tẹ́ni ẹ bá tiẹ̀ wà láyé inú ọpọlọ ẹ̀ 100%
90% ti máa flush dànù látara wípé nǹkan funfun tó ń jáde nímú ẹ, tó ń jáde létí ẹ, tó ń jáde lẹ́nu ẹ, ó ti jẹ́ kí gbogbo ọpọlọ ẹ kó yọ dànù. Ta ni brain tumor máa ṣe tọpọlọ ò ní bẹ́tí ẹ̀ jáde? Ta ni brain tumor máa ṣe tọpọlọ ò ní bámú ẹ̀ jáde? Wọ́n ò mọ̀ ní wọ́n ní ìrọ̀pọ̀ yóò kọ̀ lórí lásán ni. Orí tó o ní brain tumor ẹ̀fọ́rí ìtúlù ló dá ẹ̀ láàmú débẹ̀. Òun ló jẹ́ kó má mọ nǹkan tó máa kọ́, òun ló jẹ́ kó má mọ nǹkan tó máa ṣe. Ọlọ́run àlàáfíà tó fún wa nílùú Abẹ́òkúta yìí, àlàáfíà tó fún mi má jẹ́ kó kú ònú ayé mi o. Torí pé èèyàn ò gbọ́dọ̀ nínú àìsàn, èèyàn ò gbọ́dọ̀ wà nínú àárẹ̀ irú tí Karo Media TV tó wà yìí tó fi ń sọ kátàkátà tó fi ń tẹ̀tẹ̀kùtẹ̀ sórí ayélujára. Ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ̀yin lẹ́yìn ò mọ̀ pé àìsàn tó tóbi dọ́jọ́ orí Karo ó wà lára ẹ̀. Ṣẹ́ni tára ẹ̀ yá kan ó máa fẹsẹ̀ rìn láti Ìjẹ̀rù lọ sí Olúgbọ́n, a tún wá fẹsẹ̀ rìn láti Olúgbọ́n lọ sí Àrẹ̀sà, a jẹ́ wà fẹsẹ̀ rìn padà wá s'Ògbómọ̀ṣọ́. Ṣẹ́ni tára ẹ̀ yá ń ṣe bẹ́ẹ̀. Oníwó content creator gbogbo òfò àtàdánù tó ń ṣe látijọ́ ọjọ́ yìí nídìí content tó ń ṣe kí ló mú bọ̀? Bí LLB náà ló mú bọ̀, bó ṣe lọ bẹ́ẹ̀ náà ló ṣe bọ̀. Ọlọ́run má jẹ́ kí ayé kọ́kọ́ di àìmọ̀ṣe sí wa o. Ìwọ Karo Media TV ó ti ṣí ọ̀rọ̀ kọ́ o, ó ti ṣí nǹkan ṣe o, ó ti ṣí wà wo lórí nǹkan tó kọ́ sáwà ará Abẹ́òkúta yìí. Mo kàn bẹ́ẹ̀ rí fẹ́rẹ́fẹ́ ni. Mi ìfẹ́ tú gbogbo ẹlẹ́yà ẹ̀tàn lórí ayélujára. Mi ìfẹ́ tú tán. Ṣé bí ayé àwọn tó kù ẹ ṣe rí láàrin ọmọ ọ̀yá ẹ, ọmọ bàbá ẹ, ṣé bá ayé wọn ṣe rí bẹ́ẹ̀ náà láyé tí ẹ ṣe rí? O ò fura, o ò rí pé ayé ẹ ti ṣá málámálá ni. O ò mọ position, o ò mọ post tó wà, o ò mọ nọ́mbà tó wà láàrin ọmọ ọ̀yá ẹ, ọmọ bàbá ẹ. Ìwọ ló wá ń ṣẹ́rú gbogbo wọn wòlíì ayé ẹ. Ṣé èèyàn máa ṣe wélé? O ò mọ̀ pé lórí ọ̀rọ̀ tó sọ yìí pẹ̀lú ọ̀rọ̀ tá a bá ń dá padà sílùú Ògbómọ̀ṣọ́, alálẹ̀ Ògbómọ̀ṣọ́ kò lè jẹ́ kó dáa fún ẹ. Tálálẹ̀ Ògbómọ̀ṣọ́ bá jẹ́ kó dáa fún ẹ láàárọ̀ tó bá máa dọjú alẹ́ á bàjẹ́ fún ẹ. Lórí ọ̀rọ̀ tó kọ́ yẹn Karo Media TV, lórí ọ̀rọ̀ tó kọ́ yẹn kó o tètè lọ ṣe àtúnṣe. O mọ àáfà tó sọ̀rọ̀ sí yá? Ṣé àáfà tó sọ̀rọ̀ sí tó jẹ́ kúẹ́kúẹ́ àáfà ni? Ṣé ìran baba ńlá kó bàbá ẹ̀ kan tó tú àáfà yẹn nínú gbogbo nǹkan? Nínú ìmọ̀ ṣé ìmọ̀ ní ká sọ ni? Ṣé ló níbi tó ní exposure ṣóhun ní ká sọ fún níbi tó lọ́hun ti dá lọ́lá ṣóhun ní ká sọ ni? Òun à ń kọ síbẹ̀ pé ṣé kò sí àwọn tó ní ọpọlọ nílùú Abẹ́òkúta, àwọn baba ńlá kó bàbá ẹ nílùú Ògbómọ̀ṣọ́ ń bẹ látọ̀dọ̀ olórí yín dọ́dẹ̀ tó gbẹ̀yìn, òun ni kò lọ́pọlọ, àwọn ló direct ọ̀rọ̀ yẹn sí padà. Ẹ̀yẹ́ mọ Ògbómọ̀ṣọ́ ẹ má bínú o, tẹ́ bá sì bínú ẹbí bèjì. Karo Media TV ló jẹ́ kí etí yín kó gbọ́rọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ lọ tún lu yín ṣe, ẹ lọ mójútó lu yín, ẹ má sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú wa ní Abẹ́òkúta, pàápàá jùlọ Ẹ̀gbá Aláké. Bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ olórí yín bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ olórí yín bẹ̀, bólórí yín ṣe ń yẹ̀yẹ́ ara wọn níbẹ̀. Ẹ̀yin gbọ́kọ́ yẹ̀yẹ́ ọba wa kọ̀ọ̀kan l'Abẹ́òkúta bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa Paramount ruler of Ẹ̀gbáland, ọba Àrẹ̀mú, ọba Michael Àrẹ̀mú Gbádébọ̀. Ṣé èyí kí wọ́n yẹ̀yẹ́ ọba wa bẹ́ẹ̀? Bàbá wa Ọ̀ṣilẹ̀ wà ń bẹ o, bàbá wa Olówú àgọ́ òwú wà ń bẹ o, bàbá Gbádùrà wà ń bẹ o, Gbádùrà wà ń bẹ. Wọ́n ò yẹ̀yẹ́ ọba wa kọ̀ọ̀kan débi pé àwọn ọba yín ń bẹ̀rẹ̀ nílùú ẹ̀ ń bẹ̀ mí sọ ní kékeré tàbí kí n kánu kò rárá o, nítorí pé ìwọ ló kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ bá wọn lára. Tẹ́ bá fẹ́ jẹ́ kí ìlú yín kó tọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́, ẹ mú Karo kẹ́ fi ṣètùtù ẹ bọ́, torí pé irú Karo kò gbọ́dọ̀ sí lùlù, a máa kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ bá yín lára. Ká dáa fún ẹ ìwọ mú òfò ọmú àdánù. Karo Media TV ẹ̀yin yẹn wá nílé lóko káàkiri lẹ́yìn odi, ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kódélé kódóko. Karo Media TV ó ti fetí wọn gbọ́gbọ̀kúgbọ̀ l'Ógbómọ̀ṣọ́. Ire o.